ìfẹ́ mi dé òkú ọdún dára sí mi ó máa kú ìṣèdún wá dàgbà dùgbò àjùn bàbá ẹ lọ alábẹ̀bí àbẹ̀bí yọ lókèrè ayé ṣe bóṣù ló yọ ni ìfẹ́ mi dé mi ró dání o àbẹ̀bí mi àríkẹ́ adé ọmọ kan bí ẹgbàágbèje ni olúwa ló dára sí mi àbẹ̀bí ọmọ màmá ẹ àbẹ̀bí o àbẹ̀bí ọlá ìyá rẹ̀ ní kíkú má pa kó má dàwátì ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. olúwa dára sí mi o ròdà o ìfẹ́ mi dé ni mo ń pè tọ̀tọ̀tọ̀ mo ní ọmọ rẹ̀ kó máa yan fanda olórí kì méjì tí jó lórí rí ọmọ àríkẹ́ àdé àbẹ̀bí ní jẹ́ ọ̀ọ́nì ìrẹ̀lẹ̀ ó máa ga ni àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ọ̀rí ìyá rẹ̀ ló rán mi wá bí abiyamọ òtítọ́ abiyamọ gidi níjọ́ ògùn lè ìyá rẹ̀ lábíamọ níjọ́ òmù kúlómù kẹ̀kẹ́ abiyamọ níjọ́ òun kò sí nǹkan ìlú ni wá kọ́mọ òun ó pọ́ mọ́ ládé ọmọ lówó ọmọ nìyí ọmọlẹ̀ yẹ ìfẹ́ mi dé mi ròdà o ìdùnnú mi ìfọ̀kànbalẹ̀ mi ni kò ní ẹ̀rọ ikú nípa ọ fún mi àrùn oníṣẹ́ ò ní sì ṣe ìlọ́wọ́dì rí àwọn bàbá rẹ̀ ọ̀rí o agbómẹ̀kára bí ní kútọ́nù bàbá yín ti ṣẹ̀ wá ègún ní ọmọ ọ̀rú ọmọ àsùn jí mo jí wéré ibú owó mi ò sùn nílé ó fìbọn ṣàgbéjì ara mo bẹ́gùn gbélé mi ò gbọ́dọ̀ pé yánrin àṣẹ yánrin ni ìyá ìgbọ̀n jẹ ròdà o òdìlé ìyá rẹ̀ nílé olúbọ̀dé lọ́jà gbó ìbàdàn nílé olúyọ̀lẹ̀ ọmọ àjòrò sùn ọmọ àjẹgbẹ́ yóò bèrè kára ń fọ́rí mu ìbàdàn májàmájà tẹ kára wájú ogun òkó wọn rí nìbàdàn olórí ológun nìyá yín ṣe agbásásàgùn máma sá agbáyàyà máma ya ìbàdàn ní dákọlùpọ̀ yín lọ́mọ tẹ́ gbogbo ọ̀nà sómi ṣùrùṣù ìlú òjò ìlàjà yìí ìlú látòṣà àsúnbíàró àjà yóò gidi olú oníkàǹgà jípọn nílùú ìfikúnlé ológbòdò kẹrìírí lójú ogun ọwọ́n sùnkún tó kẹ́ńbẹ́rì fi ń jẹun a kì í wáyé ká má lárùn kankan lára ìjà gbóró lárùn ìbàdàn ìfẹ́ mi dé ròdà o àbẹ̀bí àríkẹ́ ò ti sọdún yìí náà wá ṣe tẹ̀mí sí nínú ọlá pẹ̀lú dẹ̀ra àfẹ́pàfẹ́pà láyé máa ń fẹ́ náà ayé ò ní fẹ́ ọ̀pá àwọn òbí rẹ̀ wọ́n ní mọ̀ sáré rẹ̀ àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ìfẹ́ mi dé mi o. mo pé tán bá ní tani ọ̀kan lè rìn ládẹ́kọ̀ mọ pọ́lá mi lẹ́kọ̀ọ́ lè mi jẹ́ Ibrahim Idris àtẹ̀rẹ̀ yẹn fẹ́ akẹ́rẹ́ àgbáyé àpótúpọ̀ ní dẹ́rìn lọ́dọ̀ tiwa kan òkú ọlọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.